wọn lówó rẹpẹtẹ àwọn kérúbù sẹ̀lẹ̀ tó ń fẹ́ àwọn olùṣọ́ àwọn ọmọ ìjọ tó ń fẹ́ ṣèkórè ìkórè ti bẹ̀rẹ̀ àjọ̀dún agékànnìẹ́ tí àwọn ìjọba tí àwọn Sanwó-Olú ò ní gbé màlúù fún tí àwọn Adeleke ò ní gbé màlúù fún wọ́n sì ń yí mọ́ wọ́n dẹ̀ fẹ́ pa màlúù torí ìlú le a máa fún oníṣẹ́ ìnáwó àwọn tó fẹ́ ra sùtánà tí sùtánà wọn máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ àwọn tó fẹ́ raṣọ ìkórè tó ti ń sìn àfẹ́ fún oníṣẹ́ ìnáwó ẹ̀yin tẹ́ fẹ́ pa ẹran ní ìkórè yín ẹ̀yin olùṣọ́ ẹ̀yin alàgbà tí ẹ̀ tí tó tán tí ẹ̀ ní èdè ẹ̀ iṣẹ́ náà lélẹ́yìí kẹ́ máa gbọ́. ẹ wá kídìní màlúù ẹyọ kan ẹ wá èso akọ ìbẹ́pẹ ata pẹ̀lú gbogbo ẹ̀ lọ papọ̀ epo oyin ṣúgà iyọ̀ ẹ fi sè ẹ wá máa ṣàdúrà sí pé ìnáwó tí mo fẹ́ ṣe yìí ó jẹ́ ẹran ló fẹ́ nǹkan tó bá fẹ́ ṣe a máa ṣàdúrà tó bá jẹ́ tó bá kù bí ọ̀sẹ̀ méjì tó bá fẹ́ ṣe tàbí 7 days ẹ ṣe bó jẹ́ aṣọ lẹ fẹ́ rà àṣírí ààbò ṣe ẹgbọ́n yẹn wà ń bẹ ìkejì ẹ wá àgbọn ẹ wá ewé ìtàgìrì ẹ wá agolo rice ẹyọ kan agolo kékeré yẹn ẹ fi omi àgbọn yẹn ẹ fi fọ rice yẹn ewé ìtàgìrì yẹn ẹ gbó pẹ̀lú omi ẹ fi ṣe rice yẹn ẹ gbọ́dọ̀ fi yọ̀ sí o ẹ bẹ̀ sí ń jẹ rice yẹn pé owó báyìí mo fẹ́ raṣọ mo fẹ́ ṣe gbogbo ẹ̀ káṣí ẹ̀ ń bò àṣírí máa bò fún ìnáwó mi fún yín láti jẹ o ẹ rí i pé kò sí pot tẹ́ ẹ lè fi sí ẹ bá ti máa fi ṣe nǹkan lé ẹ wá ewé tábà tútù tobacco ẹ lọ wá ọpọlọ màlúù wọ́n ń tà lọ́jà ẹ ń rún ewé yẹn báyìí epo iyọ̀ ata gbogbo ẹ̀ sí lọ́bẹ̀ ẹ fi sí ọpọlọ màlúù yẹn màlúù mo fẹ́ pa ọ ẹran mo fẹ́ pa ọ aṣọ mo fẹ́ rà ọ ẹ̀jẹ̀ àṣírí máa bò àṣírí máa ṣe kí ni ẹ ra sùtánà ẹ ra gbogbo nǹkan ẹ lọ ẹdínlòrò ẹ rówó ná ẹ jó dáadáa ẹ yọ̀dí dáadáa bó bá fẹ́ ra sùtánà ẹ̀wọ̀n mi wà wọ́n máa ń lé sùtánà 35,000 per yard wọ́n á rà á iṣẹ́ ìnáwó láti fún yín o ó dájú ẹ lọ ṣe ẹni pé àṣírí ẹ ṣe kí ni ààbò ẹgbẹ́ mi ò ń gbàdá mẹ́wàá àwọn ló mọ̀ ó lè mú tọrọ àánú làwọn ń gbà tó wọ́n fún wa ní tọrọ àánú bẹ́ẹ̀ dẹ̀ fún wa àwa obìnrin ìdá mẹ́wàá lọ́wọ́ anybody bẹ́ẹ̀ ni so ẹ̀yin tẹ́ ẹ ṣàjọ̀dún ẹ má ra wọn o ẹ má ṣe pè fún Tinubu pé Tinubu ni ò jẹ́ ká ẹ rówó ṣẹ́ gbọ́ bó ṣe dún nìyẹn o. ire o ó dá Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́.
ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lè fẹ́ ṣe ìpolówó ọjà lè fẹ́ ṣe ìyàwó lè fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. Of the grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹ ṣàlẹ́ o máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹ ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹ ṣàlẹ́ náà ní. ní títí wá èmi darapọ̀ mọ́ Owutu FM ṣe gan ni ní Gbólómù junction nílùú Ìkòròdú mo níbẹ̀ láti wà tàti ń gbóhùn sáfẹ́fẹ́ ẹ má wulẹ̀ sáré ká o ẹ má wulẹ̀ jàǹpátá o Owutu mo Owutu FM náà ń sọ káàkiri àgbáyé. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.